Africa Content TV. Gbogbo àìsàn ló ṣe é o, máa ń dọ́gbọ́n sí. Ìtọ́ bá bá ta lájẹ́ lọ, àwọn ọkọ̀ sí. Ló fi ń jẹ́ lọ́wọ́ ọdún tí mo bá yẹ lọ. Ọlọ́run ká pé lójoojúmọ́. Gẹ́gẹ́ bí orúkọ ọlọ́run ọba. Òun ló jẹ́ wọ́n yàṣá o. A ṣe ìgbóhùn kábíyèsí ọlọ́run. Ṣùgbọ́n ẹni dájú, èèyàn tó bá wọ́n yé yé, tó bá má bí láta, pé wọ́n ti ọtí ètò ààyè parí. Wọ́n fi ń pọ̀ ní kí onítọ̀hún láti kékeré ó yẹ ká àpàdúpẹ́. Ọpẹ́ lóye ọlọ́run wà sí ọjọ́. Ó tàbí ọ̀rọ̀ yìí. Ibi ọdún nínú àti ìwé ọba tí wọ́n ò ṣe ṣùgbọ́n ọpẹ́ ọlọ́run àwọn ìlú òkòkò òkúlọ́dọ̀ wà níbí òkúlọ́dọ̀ ọ̀gbẹ́jọ́ òkúlọ́dọ̀ bá àpò òkòkò òtútù tó ṣe ní òkúlọ́dọ̀ òkúlọ́dọ̀ bá òkúlọ́dọ̀ tó lọ́kọ̀ọ́ àìsàn. Òkùnkùn wọn ní àjọ àbíjọ́ sí ọ̀sọ̀mọ aláìka sọ fún pàṣẹ̀lẹ̀ ẹ̀kú òun ẹ̀kọ́ bá ti dá àrùn èjìlá ẹ̀rọ ọ̀gbọ́n. Ọlọ́ òní ẹ̀kọ́ ọlọ́.